Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò ní ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. O ní láti ní ọgbọ́n, kó ní àgbọ́yé, kó láròjinlẹ̀ kó tó lè wo program mi. Ẹ jọ̀ọ́ tó bá jẹ́ pé àkọ́kọ́ nìyí tí ò ń come across program mi, ẹ bá mi share, like, kó comment. And please, ẹ bá mi tag gbogbo àwọn official government pátá, gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba pátá, gbogbo àwọn alágbára ayé pátá, àwọn lọ́balọ́ba àti àwọn àfáà àti babaláwo àti pásítọ̀, àbọ̀ gbogbo ẹ̀yin tí mo dárúkọ yìí pátá tí o bá máa gbọ́ program mi ní ọgbọ́n, kò ní àgbọ́yé, kò dẹ̀ tún ní àròjinlẹ̀. Tí o bá ti ní àròjinlẹ̀ ọ̀rọ̀ tí mò ń sọ yìí ò ní yé ẹ. Ìtẹ̀síwájú láàrin ikú àti ìyè. Ọlọ́gbọ́n o, olóye o, mo fẹ́ kán sí agbami ọ̀rọ̀. Ẹni tó bá létí nínú kó bá mi kálọ, ẹni tó bá létí nínú kó padà lẹ́yìn. Ẹ jọ̀ọ́, and again, ẹ má bínú gbogbo àwọn tó máa ń sọ pé bóyá pé mi ò kí ń sọ English. Nǹkan tí mi ò ṣe kí ń sọ English tí máa ṣe miss Yorùbá díẹ̀ máa ṣàlàyé fún yín. Ọlọ́gbọ́n o, olóye o, ṣe rí religion and Western education is evil to our ancestors. Ọlọ́gbọ́n o, olóye o, Western education bí tí mo sọ pé civilization tí à ń sọ yìí, civilization religion ó kó bá ìṣẹ̀dá gbogbo ilẹ̀ Yorùbá pátá. Kí ló dé? Ó yá, ẹ lọ wo gbogbo nǹkan tí Ifá sọ nípa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá bíi àánú, orí, òṣì, ọlà, ẹ̀tanú, èké. Ọlọ́run tí ẹ bá ìwọ tó bá jẹ́ pé o jẹ́ nìkan tó jẹ́ pé o máa ń jókòó síbi tó bá ti ń kí Ifá dáadáa, àwọn tí mo dárúkọ wọ̀nyí wọ́n ní Ifá. Inú bíbí mi ò fiṣẹ́ mi rún ẹ, ẹ̀dọ̀ fùfù mi ò bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀, lójú bá ọ máa kì í. Ifá orí tá à ń wọ̀ yìí náà, orí yìí náà ní Ifá. Torí orí mẹ́ta ni, gẹ́gẹ́ bí scientist, gẹ́gẹ́ bí ọgbọ́n àti òye àwọn baba ńlá baba wa. Àwọn bọ́lá wọn pé orí mẹ́ta lẹ̀dá máa ń gbé wá sílé ayé. Orí ìṣẹ́kú, orí ìlémèrè àtòrí àfìwàpẹ́. Orí mẹ́tẹ̀ẹ̀ta yìí ló ní oríkì tiẹ̀, ló ní code. Ọlọ́gbọ́n o, olóye o, tí bá ti ń sọ̀rọ̀, don't follow my word. Go and do your own research and come back. O máa wá comment wípé nǹkan tó sọ yìí kò ń ṣe bẹ́ẹ̀ ló ṣe rí. Because èmi believe pé with my own nǹkan tẹ́mi mọ̀ nípa nǹkan tí mo sọ, bó ti ṣe ẹ̀sìn àmì Muslim, aláàjì ní dáàdì mi, aláàjà ní mọ́ mi, èmi náà níwọ̀nba mo kéwú mo gbọ́dọ̀, mo ti go for Islam, níwọ̀nba mo kéwú mo dẹ̀ mọ ìtumọ̀. So now if I'm talking about our religion, our culture and about our ancestors, má sọ pé bóyá eléyìí ó ti dẹlẹ́bọ, eléyìí kò nígbàgbọ́ sáànà bímọ, kò nígbàgbọ́ sí álámọ̀. No, think your brain, sit down. Tí wọ́n bá sọ̀rọ̀ nípa ṣíríkù, devil, ṣèitán, kí ló ń pè ṣèitán? Kí ni story ṣèitán? Má jẹ́ kí Quran àti Bible kó sọ story ṣèitán fún ẹ. Má jẹ́ kí Google kó sọ story ṣèitán fún ẹ. Psychologically ìwọ wá story ṣèitán lọ. Ọlọ́gbọ́n olóye o, tí wọ́n bá sọ story èṣù láàlú ògiri òkò fún ẹ wípé èṣù yẹn wọ́n ní abánimọ̀rọ̀ bá àbídá, òfin lónìí ẹ̀sìn gbogbo ẹ̀rọ lọ́wọ́ ẹni ẹ̀kíníkan olómi ló fẹ̀jẹ̀wẹ̀ wá ní ẹ. Does that make sense? Ẹni tí ò lómi, ẹni tó lómi ló tó fẹ̀jẹ̀wẹ̀, it sounds stupid. No, don't accept. Lọ wá kí ló tó ṣe ń pè bẹ́ẹ̀, kí ni story èṣù? Báwo lèṣù ṣe jẹ́ ní ilẹ̀ kùtù òjìire? Báwo lọ́lọ́run ṣe dá èṣù? Má wàá jẹ́ kí Google sọ fún ẹ, má jẹ́ kí Quran sọ fún ẹ, má jẹ́ kí Bible sọ fún ẹ, because àwọn máa paint ẹ black. Wọ́n máa paint ọ̀rọ̀ èṣù, ọ̀rọ̀ Ṣàngó, ọ̀rọ̀ Ọ̀ṣun, ọ̀rọ̀ Ọya, ọ̀rọ̀ èṣù gbogbo ẹ̀, ọ̀rọ̀ Ọ̀rúnmìlà, Ifá, wọ́n máa paint ẹ black. Oh, you call yourself a Yorùbá, olọ́mọ Yorùbá ní ẹ, ọmọ kùtù òjìire ní, okay, no problem. Why can't you go and make your own findings about your own ancestors when they call DNA?
Bible náà sọ fún wa pé ẹ̀yin ẹ wá ohun gbogbo dájú kí ẹ sì di tó ń ṣe òtítọ́ mú. Tọ́lábù ìrìmì fàrídọ́tún alákùlì mùsùlùmí wàlẹ̀ mùsùlùmọ̀. Quran náà sọ pé ẹ wá ìmọ̀. Ó ṣe kókó. Ìwọ ṣe máa lọ wá ìmọ̀ Quran tó wá ìmọ̀ Bible tí ò wá ìmọ̀ Ifá. Does that make sense? Tọ́lábù ìrìmì fàrídọ́tún alákùlì mùsùlùmí wàlẹ̀ mùsùlùmát. Ẹ wá ìmọ̀. But ìmọ̀ ìwọ ń wá ìmọ̀ nínú ìmọ̀. Ó ka Bible, ó lọ sí Jerusalem, ó lọ sí kíníkan ó ka hadith, ó ka Quran, ó lọ sí Mecca, ó lọ ṣe kíníkan, ó sáfàwá sàfà ó sábàdùà. So ti lọ wá kí ló ń pè ní Ifá, kí ló ń pè ní Ọ̀rúnmìlà, lọ ka sórí Ọ̀rúnmìlà, ló jẹ́ kí babaláwo kí Ọ̀rúnmìlà fún ẹ, jẹ́ kó kí Ifá fún ẹ, jẹ́ kó kí odù Ifá kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀ fún ẹ. Ó máa mọ̀ pé ilẹ̀ Yorùbá we have so many things which èèyàn tó ní òpò rárá láyé yìí. It was because Quran said tó bá ti kú ẹ̀rọ bá ti gbé hàn sínú ilẹ̀ àwọn màláìka méje kan máa bá ẹ anam alìkíní kan ìsúnìkà ok Bible náà sọ tó bá kú a máa lọ sínú náà ok kí la fi ń lọ sínú náà psychologically the same Bible the same Quran ló sọ pé tó bá ṣe ìkà o máa lọ nínú náà tó bá ṣe rere o máa lọ sí àlùjọ náà the same Quran náà ló sọ pé tó bá tún wá ṣe ìkà tó bá tẹwọ àforíjì aspect of full life tó gbààwẹ̀ Ramadan tó lọ sí rájì tó fi wà ìkálẹ̀ ìwọ ti di àtúnbí. Gbogbo àwọn tó devil tó tarnish tó conspire tó ṣe kíkọ they don't have their own soul. Wọn ò ní orí tiwọn, wọn ò ní destiny tiwọn. O mú destiny òde ṣe o crush ẹ mọ́ tiẹ̀ ọ̀tá fàsókè ó yí dóborí bí ọba yìí ò rí ẹtọ̀ ń wù ẹ̀ bọ́ọ̀lù bá lọ àbọ̀ ń bọ̀ o ò lè gbé àgbọ́sà kó wu ẹ̀fọ́. Láàárín ikú àti ìyè àwọn baba ńlá baba wa mo ní pé nǹkan tí Ifá sọ tí Quran àti Bible sọ màá sọ fún yín. Tó bá jẹ́ àfáà tó jẹ́ pásítọ̀ tó jẹ́ babaláwo mi ò defend Ifá o, mi ò defend Quran o, mi ò defend Bible o. Okay, just be yourself. When you read Quran, read Bible and go and make a findings about Ifá as well. Very simple. Tí mo bá wá lè wádìí nífá wípé ọmọ Ìgbò ni ẹ́, ọmọ Hausa ni ẹ́, go and make your own research in your own village in what you call DNA. Àwa gangan be black we call it DNA. Mo advert ọmọ ìkànnì àwọn olórin wa mi ò fẹ́ dárúkọ ẹ̀ ní mò ń dárúkọ anybody lórí program mi tó sọ pé the DNA is us the black. Àwọn ọgọ́lá ni DNA ìgbà olóyìnbó ṣẹ̀gbé DNA dé wọ́n ṣẹ̀ máa gba àṣẹ kíní kan lọ́wọ́ fi ṣe DNA. Mo sọnù program mi kan we black we had the very 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 pure DNA. Ìlàjẹ tó bá jẹ́ ọmọ Ìlàjẹ tó bá lọ gbọ́mọ àlè fún wọn wọ́n máa gbọ́mọ ẹbẹ́ máa sọ sórí omi ni tọmọ yẹn bá léfò ọmọ wọn ni tó bá kíni tó bá lé tó bá rìn ìrìn tó bá lọ ṣèyẹn báyìí sìn ọlọ́pàá máa mú ẹ ó máa lọ sẹ́wọ̀n ó máa lo child abuse àbí kí ló máa ń pè. Yes, they just came they crush our culture they crush our mentality they crush how we behave. But why? And you too you believe them. Ṣe lọ make some research about your own DNA and your ancestors and don't let Bible or Quran or Google tell you your story. Má jẹ́ kí Bible àti Quran àti Google sọ story ọ̀rọ̀ míyàn fún ẹ. Má jẹ́ kó sọ story Ṣàngó fún ẹ. Má jẹ́ kó sọ story Ọya fún ẹ. Lọ wà nínú Ifá lọ ka ìtàn Ifá. Tó bá ka ìtàn Ifá tí ò bá yé ẹ tó lọ wá ìtàn ìdílé tó ti bí ẹ. Orúkọ ọmọ nìjánu ọmọ orúkọ wo ló ń jẹ́? Òun jẹ́ Ògúndélé, òun jẹ́ Ògúnyẹmí, Ṣàngóbùnmi, Ọyábùnmi, Balógun, Ifáyẹmí, Fábùnmi, Fálékè. Òun kì í ṣe orúkọ tẹ́ pé ìkọ̀kan ló bí orúkọ yẹn só ti lọ wá ìdí tí àwọn ancestor ní dọ́fíìsì ayé lórúkọ yẹn and bó ṣe ń wùwà yìí ṣé ìṣesí ẹ ó mọ̀ nínú orúkọ ẹ. Ọpẹ́ ẹni adé wọ́n ní pé taba ọmọ ọlọ́gbọ́n o olóye o just I know what I'm saying. No, if I could believe, don't trust what I'm saying. Don't get me go believe that anybody. What I'm trying to say is that go and make a research about yourself. Who you are. Who are you? Who are your ancestors are there? About my story. Kí ni àwọn ìwọ̀n ìdílé yín tó ti ṣe?
because ó sọ pé àwọn bàbá ńlá bàbá yín àkọ́ní ìtòkọ̀ tó gbọ́ àwọn story bàbá ńlá bàbá yín tó gbà yẹn ló wò ó bàbá yẹn ó lóògùn gan olóògùn kà ní ó máa ń pààyàn káàkiri báyìí ní anybody ò súnmọ́ kò ní ìwà re àbí okay no problem ẹ má lọlé tó bá padà sílé wò ó gbogbo àwọn tó bá ti lọlé tó bá padà sílé báyìí wọn ò ní ṣoríire mọ́ àjẹmọ àwọn ojúmọ́ wọn kíníkan mentality western education civilization and religion ló sì ń ṣiyẹ́ ó wà láàbroad ó wà ní Mecca ó wà ní Saudi anywhere tó bá ń kó lè wà lórí ilẹ̀ ayé yìí tó bá ti sọ pé ọmọ Ọ̀yọ́ ni ẹ́ ọmọ Abẹ́òkúta ni ẹ́ ọmọ Ọ̀ṣun ni ẹ́ ọmọ Gbọ̀rà ni ẹ́ ọmọ Tápà ni ẹ́ ọmọ Èkó ni ẹ́ go and make a research about your own ancestors nǹkan tí mo ò dẹ̀ tí wọ́n blame àwọn ẹnìkan ẹ̀rọ tó kì í fírí bẹ́ẹ̀ ni pé àwọn ẹnìkan tètè wà ọ́ tètè detach kúrò lára ẹbí mo rí àwọn ẹnìkan tó pé ó ń gbé ayé débi pé ó ti bímọ ó ti níyàwó àwọn ọmọ ẹ̀ ò dẹ̀ mọ̀ ìyá àti bàbá ẹ̀ dẹ̀ sì wà láyé ẹ̀nà ìyá tó bí ẹ lọ́mọ àti bàbá tó bí ẹ lọ́mọ wọ́n sì wà láyé àwọn ọmọ ẹ̀ tó dẹ̀ bí wọn ọmọ ìyá ẹ̀ wọn ọmọ bàbá ẹ̀ mi ò blame yín náà nítorí pé àtijẹ àti mu Ọlọ́run ó dẹ̀ bí ọmọ yẹn ó sọ ní Ìyábọ̀ ó sọ ní Yétúndé ó sọ ní Babátúndé ó sọ ní Ọlátúndé ó sọ ní Yẹ̀wé ó dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ kí n sọ ìtumọ̀ nǹkan tẹ́ ṣe sọ àwọn ẹ lórúkọ yẹn orúkọ ọmọ nìjánu ọmọ báwo ni orúkọ ẹ ò ṣe ní lápá nínú ayé tó ń gbé yìí wọ́n sọ ẹ́ ní Ìyábọ̀ wọ́n sọ ẹ́ ní Babátúndé wọ́n sọ ẹ́ ní Ọlásùnkànmí wọ́n sọ ẹ́ ní gbogbo nǹkan tó nǹkan lè máa sú ẹ́ pátápátá orúkọ yẹn ò dẹ̀ lápá láyé ẹ̀ ṣé kò yẹ kẹ́ ti mọ̀ pé something is wrong somewhere and because of the religion western education civilization jẹ́sì mentality and people jẹ́sì believe lórí àwọn kinní yẹn ni jẹ́sì believe lórí àwọn kinní yẹn ni ewé jẹ́ ògùn gbà àwọn bàbá náà bàbá wa ní ògùn wọ́n ṣe ń pè ní ògùn gan-an nǹkan tó gùn ni àwọn mo sọ pé miracle àwọn tó perform miracle jù láyé ilẹ̀ Yorùbá ló ti perform miracle jù Ọlọ́run ilẹ̀ Kútù Òjìrè ló ti perform miracle jù ànábì lọ sí òkè ó lọ gbàmúwá Jesus ó lẹ̀ eku Jesus ó ṣe kinní kan Joseph Noah ànábì kinní kan nílẹ̀ Yorùbá ẹ lọ ka ìtàn àwọn Ṣàngó àwọn Ọ̀ṣun àwọn Ọya àwọn ọ̀rúnmọlẹ̀ wa gbogbo wọn ló dẹmọ gbogbo wọn ló perform bọ̀tọ̀ ní performance tí wọ́n yẹn ṣíríkù ni devil lọ fi ṣe iṣẹ́ èṣù ni wọ́n pèèyàn lámọ́dé má já ó kọ́ kékeré ni ẹni tó mú ọdẹ tó máa mú ajá ó máa wọnú igbó kínní ẹ má jẹ́ kí n máa sọ̀rọ̀ àwọn èèyàn máa bá ẹjọ́ òdẹ̀dẹ̀ tó ń bẹ́ ẹjà ṣé ẹ̀ ń wáìnì ni mo sọ ọ́nù púpọ̀ pé Yorùbá lágbára débi pé òjò tí oṣù lè máa rọ̀ ìwé àná sọ báìbù sọ pé ànábì kan nígbà kan ó bẹ Ọlọ́run fún kínní kan òjò dẹ̀ rọ̀ ó ṣẹlẹ̀ lóòótọ́ lọ́dọ̀ wọn bọ́ lọ́dọ̀ tiwa náà àwa náà ní gbáǹkọ́gbì kan wà ní ilẹ̀ Kútù Òjìrè tẹ̀yìn èèyàn wá Haúsá ní tiwọn Yorùbá ní tiwọn Ìgbò ní tiwọn àwọn tápá oríṣiríṣi tápá gbogbo ẹ̀ oníkálùkù ní nǹkan tó ń sìn but wọ́n kàn wá wọ́n colonize wa wọ́n mú western education ọlọ́gbọ́n o olóye o má fi etí ìbànújẹ́ má fi etí ọ̀tẹ̀ má fi etí aburú tó ní sí ìṣẹ̀ṣe gbọ́ program mi o because you will never understand yes you will never and you can't tí o bá ti ní ọgbọ́n pé okay why can't you just think out of the box okay I'm a Muslim mo kéwú mo kàwé mo ka kinní kan ya but lóòótọ́ mo gbọ́nu story pé ọmọ Yorùbá ni mí ọmọ Sàlẹ̀kò ni mí ọmọ Bádínà kí ni story níbi báyìí ya but nítorí pé wọ́n sọ story pé ibẹ̀ lọ pa àyà kinní kan sí láti ìgbà tó ti tí bàbá yín ti ṣe kinní kan lọ ti gbé yín kò bẹ́ẹ̀ ó wá padà lọ sí orí ìrun ẹ mọ́ ọmọdé tó bá sọ lẹ́nu ó ṣàpòyà kọ́ àbí wọ́kọ̀ ráyè o escape wá lọ ní owó kọ̀ lọ ní change díẹ̀ lápò wá òbí òní padà sí àdúgbò yẹn ti máa ń tọrọ owó jùjọ wọ́n máa ti rìn yàn lójoojúmọ́ náà máa tọrọ owó ok ọtọrọ owó lọ́wọ́ ẹ tó bá ní ló máa fún ọ nǹkan tí ò bá ti ní ò lè fún yàn ẹ tó bá dẹ̀ béèrè owó lọ́wọ́ ẹ àwọn ẹnìkan wà wọ́n mojú wọn mọ́ra àwọn ẹnìkan wà wọ́n mojú wọn mọ́ra tó bá rí wọn lẹ́nu wọ́n máa béèrè owó lọ́wọ́ ẹ ọ̀la wọ́n máa béèrè ọ̀túnla wọ́n máa béèrè wọn ò mojú wọn mọ́ jọ́kọ̀jọ́kọ̀ tó bá pààrà fún àwọn alágbájá àti ẹ̀ náà pọ̀ àkìlódé àṣetòrí tiẹ̀ lọ́ ṣe bí ni but àwọn nìkan wà ní pé you owe wọn you owe them psychologically automatically emotionally spiritually o owe ẹni yẹn
ẹni yẹn mọ̀ kan tó ń bá ẹ fa tó bá kọ́ pé aláyé wọn bí ẹ̀rọ máa fẹ́ mi lówó sẹ́ẹ̀ ọlọ́run ò ń dẹ́mọ̀ ó máa fẹ́ mi lówó ó dẹ̀ máa fún lówó bóyá sọ lóòótọ́ ẹ̀ tó bá rò ká ṣe ṣúná ni tó sọ dìjà kò dẹ̀ ní bá ìjà lóòótọ́ bọ̀ orí pẹ́ aṣèrè gbàgbé ni orí pẹ́ aṣèrè ó gbàgbé mo ìmọ̀ bí ṣe máa sọ kí níyẹn lóyìnbó kàmá is few ṣàmúlì sọ ìdílé kàmá is few bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ ẹni ṣù ló gbàgbé ní oko gbàgbé bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ why can't you just like Yorùbá proverb sorry pé mo kàn mention Yorùbá nǹkan tí mo understand but I will still go and make some findings about Hausa and Igbos you understand but me according to the story ọmọ Èkó ni wá but tó bá tún fà tó fà á lẹ́ka akọ̀nẹ́tì mọ́ Ghana akọ̀nẹ́tì mọ́ Ọ̀yọ́ akọ̀nẹ́tì mọ́ Ẹ̀pẹ́ ẹ̀ náà ọmọdé tó bá sọ lẹ́nu oṣù àpòyàkọ gbogbo ẹ̀yin bàbá iná jọ thank God wọ́n ti ń ṣe é sìn náà wọ́n máa ń dá kinní lẹ̀ wọ́n máa dá platform lẹ̀ kinní kan family ẹ jọ ẹ jẹ́ ká máa ṣe bí ọdún kan kẹjẹ́ kí gbogbo àwọn ọmọ àwọn ká máa pàdé ẹ má jẹ́ ká fi like tó bá tarí alẹ́ ẹ lọ́pọ̀ ó ò lè ríra lọ́wọ́n mọ́ wọ́n sọ báyìí pé wọ́n ní ará alẹ́ ànábì gan ò believe ànábì àwọn ará alẹ́ Jesus náà wọ́n believe Jesus yes nígbà tí àwọn tó jẹ́ tí ò bá ti gbà ẹ́ gbọ́ kí ló fi lè jẹ́ kó gbà ẹ́ gbọ́ ni pure mind olú ló ń jẹ́ olú ló ń jẹ́ ẹni tó bá mọ kóòdù yẹn ló mọ kóòdù yẹn ọlọ́run bínú bá ṣe rí lóbi ṣe ń yàn mo ṣeré kò gbè mí ó ní ọwọ́ kan kánú ni inú rẹ̀ ó dẹ̀ jẹ́ ojú ogun lọ ṣé ń padà mo ṣeré kò gbè mí ó lọ́wọ́ kan kánú inú rẹ̀ jẹ́ ojú ogun lọ ọlọ́run gbogbo tó bá ṣògùn sí ẹ ìwọ ń lékun sí wọn ń léjò sí wọn ò ní kí tí wọ́n bàjẹ́ ó fẹ́ kí tí ẹ bàjẹ́ like religion or no religion Western education or whether civilization or just who are you go and check who you are that's what they call DNA mo ń bọ̀ mi ò tí ì dé.